Nuwa Media. Mo kí wa káàbọ̀ sórí ètò kílẹ̀ rí sí fún ti òní. Ètò kílẹ̀ rí sí ni ètò kan lórí èyí tí a ti jọ máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tá a rí àbí èyí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé iṣẹ́ wa Nuwa Media, ilé iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn, àṣà, ìṣe àti èdè Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti lààmìlaka àti àwọn iṣẹ́ ìbílẹ̀ wa, àwọn iṣẹ́ ìṣẹ̀ǹbáyé káàkiri orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ oòjíire. Èmi ni tiyín ní tòótọ́ olólùfẹ́ yín, Arodu Òjíkọ̀bí, ọmọ wọn olówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ ògbógbò máa fẹ́ràn, ọmọ límẹ̀rí ọmọ láàgbélù ọmọ ìtún alága àgbélé, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Èyí tí mo mú wá fún wa lónìí ó dá lórí dírẹ́bà ọkọ̀. Awakọ̀ yìí ó kò tiẹ̀, ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀, ó kò tiẹ̀. Ó ti pẹ́ tí àwọn èèyàn ti máa ń bú wọn tí wọ́n máa wa ọkọ̀, pàápàá ọkọ̀ èrò elérò méjìdínlógún, elérò mẹ́rìnlá. Wọ́n ti máa ń sọ̀rọ̀ jù tó bá ti ń rojọ́ nínú ọkọ̀, wọ́n máa yọwọ́ ọ̀tún yọwọ́ òsì, wọ́n ṣáà máa ṣe bọ́rọ̀ yẹn ṣe ká wọn lára sí ni wọ́n ṣe máa ń yọ ọwọ́ sí. Jẹ́gẹ́mi ni mò ń bá ti ọrọ̀ ajé mi lọ sí ìlú náà ní ọdún náà. Ìlú yìí ìlú olókìkí ni ní ilẹ̀ Nàìjíríà. Mo wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mọ́tò bíi méjì mẹ́ta ń lọ níwájú wa. Níwájú àwọn mọ́tò yìí lórí òpópónà márosẹ̀ ni bọ́ọ̀sì yìí wà, ìyẹn ọkọ̀ elérò mẹ́rìndínlógún. Awakọ̀ ọkọ̀ yìí ṣàbẹ̀rẹ̀ á mọ̀ wípé ẹjọ́ ló ń rò nínú ọkọ̀. Bó ṣe ń rojọ́ ló ń yọwọ́ sọ́tún, bẹ́ẹ̀ ló ń yọwọ́ sí òsì. Tó ṣàǹkà lára ẹ ti máa mọ̀ pé ó fi gbogbo ara ro ẹjọ́ yẹn. Bẹ́ẹ̀ lórí márosẹ̀ yìí oríṣiríṣi ọkọ̀ ni wọ́n wà kọjá, pàápàá àwọn ọkọ̀ àjàgbé tó ń kó ẹrù. Àwọn ọkọ̀ yìí ti di ẹrù lóríṣiríṣi, àwọn míì irin wágawàga báyìí ni wọ́n kó tí wọ́n ń rù lọ sí àdúgbò bòmíì. Irú ọkọ̀ àjàgbé báyìí náà ni ó ti wà ní orí ọ̀nà márosẹ̀ yìí. Kíkọjá tó ní kóun kọjá ní ara ọkọ̀ yìí, àkókò yẹn gan ni awakọ̀ yọwọ́ sí ìta tí ọ̀rọ̀ ń ká ní ara. Bí ọkọ̀ àjàgbé bó ṣe fi ara kọ́ apá dírẹ́bà, bó ṣe fi ara kọ́ dání lọ nìyẹn. Apá mi, apá mi, apá mi, apá mi ni ariwo tí a gbọ́. Ní gbogbo mọ́tò bẹ̀rẹ̀ sí ní dúró, ní ẹ̀jẹ̀ ń tú, ló ń ṣe bùṣù bàṣà. Wọ́n bá sáré tẹ̀lé ọkọ̀ àjàgbé bóyá wọ́n lè rí apá já gbà padà. Bí wọ́n rí apá gbà padà, bí wọn ò rí apá gbà padà, ìyẹn ò ní wípé kí apá tó já lọ kó ṣe dá padà sí ara. Báwo gan la ṣe mọ̀ wípé ẹni tí ọkọ̀ àjàgbé já lápá lọ ó máa rù ú là? Torí ó dá mi lójú tó bá jẹ́ ohun tí mo rí bí ẹ̀jẹ̀ ṣe ń tú jáde ní àti ibi apá tó já. Àfi sùúrù. Èyí ni mo mú wá fún wa lónìí lórí kílẹ̀ rí sí. Kí ni gbogbo nǹkan tí ẹ fẹ́ sọ láti fi dá sí ètò yìí, àbí láti fi sọ fún àwọn ènìyàn wa pé ká túbọ̀ máa kíyèsára? Ẹ fi wọ́n ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa, nọ́mbà wa àti ímeèlì wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Èmi lè máa rí, ẹ̀yin ni màá máa bá. Arodu náà ni mò ń jẹ́, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Ìpàdé wa tún di ìgbà míì, ìgbà re, àlàáfíà o. Nuwa Media.